Alhamdulillah, sallallahu wa sallam ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa ala wa ba'd. Nam lórí ọ̀rọ̀ àfáà tí ó pa ọmọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà wá ń jáde náà àfáà tó yẹ pé oníjàlábí láwọn náà ní Sufi. So àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn aláwọ̀kọ́ ni pé gbogbo yín pátápátá àfáà láyé bù jáde ọ̀tàkó kí ló ń jẹ́ èyí tó ní kán lọ máa sàsá àwọn mínísítà tó bá sàsùn wọn tó bá ya wèrè wọn á gbé wọn wá ẹ̀ tọ́jú wọn ẹgbó ìtumọ̀ ẹ̀ nìyẹn. òun náà dé padà ń sọ pé tó kò ń ṣe ìjọ ẹ̀ka àwọn ọmọkàn tó ń lu bàndírí ó níwàkiwà báyìí àwọn ò ní gbà láàyè. So èyí tó ń pè ní kí lórúkọ tiẹ̀ náà ń jẹ́ tóun náà sọ pé àwọn Sufi ìyẹn gan tẹ̀lé ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ọ̀mí bọ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀. So gbogbo yín mùdírù mẹ́kàs náà jáde gbogbo yín sì kéré. So in tí mo fẹ́ ká mọ̀ ní pé gbogbo yín jáde ń takọ̀ ká lọ mọ̀ yí pé ní in tọ́mọ yìí ṣe kò ń ṣe pé ọmọ yìí ló ṣe bẹ̀rẹ̀ o kò ń ṣòun ni pé ẹ̀tútù ni tábà ní irú ẹ̀rí o. So wọ́n ti ń ṣe tipẹ́ tó túmọ̀ sí pé ní tábà máa ṣọ̀rọ̀ yìí dáadáa gan kò ń ṣòro ọmọ ilé ẹ̀ka ti bẹ̀rẹ̀ ọmọ yìí náà bá lọ àwọn èèyàn kan ni àkọ́kọ́. ẹ̀kejì ni pé ìkíní yìí tá à ń sọ yìí so ọmọ yìí ní kọ́kọ́ ló wà nù jálàbí àti Sufi tó túmọ̀ sí pé tó bá yẹ pé ṣe jálàbí ni tóun sì jẹ́ pé ṣe jálàbí yẹn ní tó dájú ni pé ní òun náà kọ́ lọ́ àwọn èèyàn ni ó túmọ̀ sí pé irú iṣẹ́ yẹn gan àbí tó tún jù bẹ́ẹ̀ lọ gan yóò wà lọ́wọ́ àwọn oníjálàbí tó kù. sọ̀tẹ̀ wá ń fẹ́ máa takò bí ẹni pé òun ló wọ́ sí pé alágbára omi àti àwọn tó kù náà gbogbo iṣẹ́ ni a lè ráwọn èèyàn tó yà kíní àwọn ọlọ́pàá aṣáájú àwọn ọlọ́pàá táwọn náà hùwàkiwà. iṣẹ́ ọlọ́pàá ti ṣe jálàbí tí yín wájú ọ̀rọ̀ àwọn táwọn ọlọ́pàá bá hùwàkiwà bí kọ́pọ̀ yàn wá ni. à ń sọ̀rọ̀ jálàbí tí yín ṣe pé ẹ mú olóńgbò ẹgùn láàyè ẹ mú ọ̀gà ẹ jù sínú kíní kan ògì gbóná àbí kíní kan gbóná ẹ ní oró ẹnu tó bá pọ̀ lẹ́fẹ́ fi ṣe oògùn. àwọn nǹkan táwọn ṣẹ̀yàtìn àwọn èṣù tó ń pè fún yín bí kẹ́ ṣe gẹ́gẹ́ so kọ́lì kẹ́yì bá fi ṣódì bí wọ́n jọ ọlọ́run kó tó fún yín ní irọ́ tó fẹ́ gbélé yín lọ́wọ́. àwọn ṣẹ̀yàtìn ò ṣe lọ gbọ́mọ yín láǹsìn lọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n kàn fẹ́ kẹ́ ṣorí ibú àlìkẹ́ ọmọ tó bá tí wọ́n rí pẹ́ ṣorí ibú àlìkẹ́ ọmọ wọ́n wá tì yín síbi tí ayé ó ti mú yín tẹ́tì tó ń ti pa yín kẹ́lẹ̀ tí lọ jìyà yín lálìkẹ́ ọmọ. plan tí wọ́n nìyẹn tí ò bá yé yín wọ́n ṣe dúkìá fún wọn ṣètọ́n kan so ló wá ń sọ àwọn ọ̀rọ̀ báyìí. táwọn náà bá rí sìn tí Àfàlà Ìbù orin tí Àfàlà Ìbù wa kọ pé ta ló ń bàlú jẹ́ Sàláfì 1990 ni ok kí wá ní káwọn náà kakọ padà fún wọn sìn pé ta ló ń pa àwọn ènìyàn ta ló ń bàlú jẹ́ Sufi àti jálàbí màní ta ló ń pè èèyàn Sufi àti jálàbí màní ta ló ń bayé jẹ́ Sufi àti jálàbí màní. ṣé ó kò correct bẹ́ẹ̀ tá bá sọ bẹ́ẹ̀. sọ̀tẹ̀ tẹ́ fi mọ̀ ká sì wo náà ń sìn o ní gbọ́kọ́ ní Sàláfì kan pààyàn rí o àbí gbáyàn yìí o àyìn náà lè máa báńdì kan pààyàn ń fìyàn ṣòwò wọ́n ń gbáyàn wọ́n ṣe kinní kan àyìn náà lè máa báńdì gbogbo ọ̀dọ̀ yẹn àwọn Sufi yín náà ni. tí Ọlọ́run fẹ́ gbẹnu yín sàn lásìkò yìí pẹ̀lú orin ibú tẹ̀sí kọ fáwọn Sàláfíyà so náà ni yóò lè fi ṣẹlẹ̀. ẹ̀yin náà sáré jáde alọ́n ṣe báàlì ńlọrin ẹ̀yin Àfàlà Ìbù gan ṣàtọ́ọ̀sì yín àbẹ̀mọ́lẹ́yìn náà ṣe jálàbí kí lọ́pọ̀ ní jálàbí tí ò bá ń ṣe ká ṣáájò ẹ̀yin náà sì kéré tẹ́yìn náà máa ń wá ní ẹ̀ ájò Ọlọ́run kọ́ ájò so ájò kan lélẹ́yìn náà tí Ọlọ́run bá ti kọ́ ájò kò yẹ kẹ́ tako eléyìí náà jíjọ́ tó rí yín bá ti ń pé ẹ máa gbèrò lọ́dọ̀ àwọn olódodo. sẹ́dẹ̀ wo ọmọ yìí nígbà tí kan tó ń ṣe lecture tó ní àwọn ní Sufi àwọn nígbà fáwọn ní Sunna àwọn jọ jà lálìkẹ́ ọmọ ni kódà àwọn ti jáde 90 kọ́lọ́n tó bá wọn dá sí wọ́n ti gọ̀ wọ́n ọmọ tó tẹ̀ ń pẹ́ lálìkẹ́ ọmọ àbọ̀rọ̀ Ọlọ́run wọ́n kàn máa ń san kàn máa ń warọ́ fẹ́ni warọ́ fún àwọn onígbà pé ìpínlẹ̀ tọ́lọ́ sọ fẹ́ pé ìpínlẹ̀ ní Sufi àbí ìpínlẹ̀ ní Sunna níbi sọ̀sẹ̀ làǹgbà ó ní àwọn abáyé tó ń ṣe Sufi ìgbà ọlọ́ṣẹ́ dì ẹmọ tẹ̀tẹ̀ wá yà mí lẹ́nu ibi tí ó ti ń parọ́ pé Sufi ní kinní kan àwọn Sàláfì ò dá Sufi ló ṣe kinní kan ọmọ yìí wà nù fídíò yẹn ó yà mí lẹ́nu àwọn èèyàn ò fura kọ́mọ yẹn wà nù fídíò yẹn lẹ́kṣọ̀ tí Waziri àbí kí ló ń pè àfáì tó ti ń sọ̀rọ̀ pé Sufi ni àwọn nígbà fáwọn ní Sàláfì àwọn Sufi ní kinní kan ọmọ yẹn wà nù fídíò yẹn tó ń wò so gbogbo àwọn ọ̀rọ̀ burúkú báyìí yóò máa ń lápá lẹ́kàn àwọn ọmọ kéékèèké yẹn táwọn náà fi máa wò wá bú so ṣe ti wá rí gbé Sufi tẹ́lẹ̀ gbèsè sìn ṣe ti rí èsì ẹ̀ ẹ ti rí rìsọ́ọ̀tì rẹ̀ so ẹ sì mọ̀ pé tí nǹkan bá jẹ́ nǹkan bú èsì bú náà ló máa mú wá. so gbórú yín báyìí náà tẹ́yìn sọ pé ẹ kọ́ lọ sàṣà àwọn àbí kan tó sọ pé ẹ tó àtàbá kéwì tán kò wá tún ní káwọn ló máa kọ́ṣẹ́ ọdún méje tó ń lò ọdún méje wo lò àwọn náà lọ́dún méje. ayé lọ ní bí kéwì wá ní owó lọ ní káwọn fi wá káwọn fi jálàbí ṣé bá náà bí ṣe nìyẹn ṣé báwọn sábà tó kẹ́kọ̀ọ́ náà bí báwọn ṣe ṣe náà mọ́ mẹ́rin jálàbí làwọn ṣe
so ẹ̀ mọ́ tó kàn tẹ́ fẹ́ sọ irọ́ di pé ojú ń tì ẹ á fẹ́ sọ di pé nǹkan tó ń fẹ́ normalize ẹ̀ fáwọn èèyàn látara pé ẹ̀ níṣẹ́ iṣẹ́. àdúrà tí àwọn òbí rẹ̀ bá lówó nítorí ẹ̀ wá dé òkúta. Kí ló dé tí àwọn olówó àtàwọn mínísítà táwọn náà fọmọ fàáfà táwa ní kí wọ́n ṣàṣìwọ̀n tó wá ní ìsọkúsọ ní sọ. Kí ni ìsọkúsọ? Ó bá jẹ́ tí ò dá ní Ànábì Sùlẹ́mánà ó ṣe sàṣì Bílíkísù. Ẹ wá ní ìsọkúsọ, ẹ wá ń gbẹ tí ẹgbẹ́ kiri ẹni tí kí tọ́jú ẹni nígbà ẹ tí rí kẹgbẹ́ kí fẹ́ mo ti sọ yẹn mo rí kẹgbẹ́ kí fẹ́ mo ti sọ yẹn mo ti sọ yẹn. àwa náà sì sọ fún wọn pé sirta káfíra o sirta káfíra náà kò lè gbọ́ lárúbáwá yòóye mo dàrú fún ọ ni ó di kèfèrí nù ó di kèfèrí nìyẹn. ó ti sọ yẹn náà ó ti di kèfèrí náà.